lára àwọn olóríire tó tóbi ara àwọn olóríire tó bàbàrà ara àwọn olóríire tó lọ́n fi tàn mọ́lẹ̀ sínú ayé tiwa ó ní fadilatu Sheikh al-Allama bàbá wa Abdul Baqi Muhammad olùkọ́ àgbà ọlọ́mọsẹ̀ tí wọ́n ṣe nílé ayé wọn láti gbà ọ̀dọ́ wàhálà tí wọ́n ṣe tí wọ́n fi ń dàgbà bọ̀ wàhálà tí wọ́n ṣe tí irun funfun fi gba gbogbo orí wọn tí irun funfun fi gba gbogbo àgbọ̀n wọn tí irun funfun fi gba gbogbo ara wọn wọ́n tún wá tẹ́ sórí ẹ̀. àwọn ni wọ́n ní àwọn iṣẹ́ tó pọ̀ láwùjọ ẹni pé àwọn àgbààgbà ibo la ṣe ṣe wọn nínú àwùjọ lọ́jọ́ náà lọ́hùn wọ́n tẹ̀lé àwọn àgbààgbà wọ́n sọ àgbà tó ti níṣẹ́ lọ́wọ́ wọ́n sọ àgbàlagbà tó ti lówó lọ́wọ́ wọ́n sọ àgbàlagbà tó ti lójúṣe wọ́n sọ àgbàlagbà tó ti rí nǹkan gbèsè wọ́n ń sọ wọ́n do ní mímọ́ wọ́n sì sọ wọ́n dàfa. àwọn tí àwọn baba olùkọ́ àgbà tó wá tẹ̀lé nínú ayé kò í ṣe wípé wọ́n kàn jẹ́ àáfàá tí ọkàn fẹ́ máa sọ kéwú jáde lásán rárá o wọ́n máa sọ kéwú wọ́n máa lo ìmọ̀ iṣẹ́ ọwọ́ wọn ò pò lọ́wọ́ wọn ẹ̀rìn náà ó lè jẹ́ furniture ó lè jẹ́ bricklayer ó lè jẹ́ kínní òun àti ìmúra ẹ̀sìn rẹ̀ ò tí lójú lẹ́nu sí ọwọ́ ẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ò dí lọ́wọ́ láti jẹ́ lẹ́sìn. lẹ́ẹ̀fì dírẹ́fà pẹ̀lú láwàní. tẹ́ bá dé agobi tí bàbá olùkọ́ àgbà ti ṣègbésí ayé nílùú wo ọwọ́ àtàn káàkiri bẹ́ẹ̀ kèsè òun nìkan àwọn product wọn jọ náà lọ́n tẹ́jọ jẹ́ àgbàlagbà mọ sísítẹ̀mù bàbá ni sísítẹ̀mù wọn ẹ̀ńtẹ́ lè fẹ́ fi jọ onírú sísítẹ̀mù tọ̀dọ̀ aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé èèyàn tó wálé ayé Ànábì wa Muhammad ọlọ́run ránṣẹ́ báyìí ó wá pe ọ̀rẹ́ rẹ̀ Abubakari ó jọ Ànábì tó Abubakari lọ bí 2 àbí 3 years ń bẹ láàrin wọn ó pe Abubakari mọ́ra wọ́n pe Abubakari pe Usman wọ́n pe Umaru wọ́n pe Zaidu wọ́n pe Bilal wọ́n tún wá pe àwọn tó dàgbà ju Ànábì gangan lọ tí wọ́n jẹ́ bàbá sànábì sẹ́ni bẹ́ẹ̀ sẹ́ni rírun kálíbà àwọn akẹgbẹ́ Ànábì àwọn tó fẹ́ tó tán àwọn tẹ́ jùlọ díẹ̀ àwọn tẹ́ jọ jẹ́ igmate bẹ́ẹ̀ sì nínú wọn lẹ́gbẹ̀ẹ́ Ànábì àtàwọn tẹ́ wá jùlọ tẹ́ tóbi bẹ́ẹ̀ sì bá gbogbo wọn lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Fadilatu Sheikh Abdul Baqi Muhammad dáwà wọn tẹ́yìn ọba gẹ̀ẹ́tì ẹ̀ tán ibi tẹ́ ti lọ wo tó fi lè yé yín oníkẹ́ lọ wo tán bó la Ànábì wa Muhammad sì sáyé sallallahu alaihi wasallam kò sí adámọ́ kò síbi kan o gbogbo nǹkan sọ àbí sọ pé àfa òní níbi tí wọ́n kù sí ibi tí wọ́n kù sí Ọlọ́run ló lè mọ̀ àmàwọ̀ ò mọ̀ ẹ̀mọ̀ bọ́yá tó gẹ̀ẹ́tì philosophy a ní sọ pé wọn ò kù síbi kan ṣùgbọ́n ibi tí wọ́n bá kù sí Ọlọ́run ló mọ̀ àwa àti ẹ̀ mọ̀ wọ́n ti sọ dààmú yẹn púpọ̀ jù torí pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí Ọlọ́run ní tiwọn wọ́n ń sin ní sísẹ̀ntẹ̀lé bí ìgbà tí ìmí sísẹ̀sẹ̀ ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ní ẹsẹ̀ ń ka Al-Qur'an ní sísẹ̀ntẹ̀lé tí wọ́n ti wọ́n rófin kọ̀ọ̀kan wọ́n àmọ́ implement ẹ̀ tí wọ́n ti rófin kọ̀ọ̀kan wọ́n implement ẹ̀ wọ́n rófin hijab wọ́n implement ẹ̀ wọ́n rófin ẹ̀há wọ́n implement ẹ̀ òfin kìíní wọ́n implement ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ wọ́n ń ṣe gbogbo ògbésí ayé ní step by step nìyẹn àwọn ilé nǹkan jẹ́ ẹni tí ó wáyé tẹ́nìkan sọ pé kọ́ mọ̀ pé wáyé ẹni tó bá lóun mọ̀ pé wọ́n wáyé òun ni ọ̀yà wúlò nu ayé nàbọ̀ yẹ gẹ́ẹ̀tì philosophy dáadáa tẹ́nìkan bá lóun mọ̀ pé bàbá bá ti wáyé onítọ̀hún ò wúlò nu ayé ni tọ́ ọba wúlò nu ayé al-aarifu ya'rifu al-aarifa ẹni ọba dá nǹkan mọ̀ àmọ́ dẹ́ni tọ́ dá nǹkan mọ̀ àmọ́ dẹ́hùn náà mọ̀ olóríire àmọ́ olóríire ẹni Ọlọ́run àmọ́ dẹ́ni Ọlọ́run mọ̀ tẹ́nìkan bá ti jẹ́ni Ọlọ́run tẹ́nìkan bá ti sọ pé kì í ṣẹni Ọlọ́run tàbí tó bá ti lóhùn ọ̀mọ́ ẹni ló nídìí kó fura síra rẹ̀ pé ẹ̀dùn tẹ́ni Ọlọ́run sì ní mí ìṣe wa ní mẹ́ni Ọlọ́run bọ́ọ̀ bá tiẹ̀ wá mọ̀ ọ́ gbọ́ ó rí àwọn reasons tó fi discover pé ẹni Ọlọ́run nílé ṣe wá rí ìgbà tí bàbá wa ṣe gbogbo yẹn tán ọlọ́mọṣẹ́ bàbá wa kẹ́ wọn. àmín. ẹ̀ka mi wá ní ẹ̀ka al-Madrasatul Arabiyya ilé kéwù gangan ilé ẹ̀kọ́ gbogbo àwọn àgbàlagbà yẹn wọ́n gbà kéwù wọ́n kéwù tí kéwù bẹ́ lára wọn tí ń bẹ lórí wọn tí kálukú wa àwọn ní kí ni wọ́n fi kéwù wọn sí wọ́n fi ń ṣe dáwà káàkiri gbogbo àwọn ìlú káàkiri àwọn ìlú Èkó everywhere kò síbi tí bàbá bá kí o láwọn èèyàn sí tẹ́ lọ reform bẹ̀ náà pé ẹjá tún lè ṣe ẹjá tún àwọn ọmọ Yorùbá ṣe ẹjá sọ wọ́n dọ̀rẹ́ Ọlọ́run bá tọ́ dá wọn kọ́dà àwọn kan ṣe dáwà wọn jáde fún Nàìjíríà àwọn kan lọ sọ́nà Abidjan ọ̀nà gbogbo ẹ̀ káàkiri kò síbi tẹ́ dé tẹ́ bá wọn bí ẹ ṣe wàhálà ń lọ́nu ilé ẹ̀kọ́ gangan wá ṣẹ̀ṣẹ̀ tún wọn train àwọn èèyàn so ibi ilé ẹ̀kọ́ àwa tó wá gbára ilé ẹ̀kọ́ gangan ibẹ̀ láti mú mi mímọ́ ẹni tó fún wa ní kéwú tó fún wa ní mọ̀ tó fún wa lọ́làjú tó fún wa lẹ́sìn tó ká òkùnkùn pònú ayé wa tó tan ìmọ́lẹ̀ sí wa pé bọ́lọ̀ ọba àlekè ọlá ṣe fẹ́ ni bá Nabi Muhammad ṣe fẹ́ ni bí èèyàn ṣe lè rìn ní tó fi wúlò nú ayé tó wá bàbá wa Fadilatu Sheikh al-Allama Abdul Baqi Muhammad ni. Ọlọ́run bá wa kẹ́ olùkọ́ àgbà tálà wá bí o sọ láwọn Sàtíyà bá wa kẹ́ olùkọ́ àgbà tálà wá bí o sọ láwọn. lẹ́yìn fún ajẹ́ ọlá Ọlọ́run ọba tó ní wá tọ́fẹ́ tó wa sọ́nà ẹni Ọlọ́run tó wá sí lọ́dọ̀ tàbí rí ìtọ́sọ́nà bàbá wa Fadilatu Sheikh Abdul Baqi Muhammad bàbá wa olùkọ́ àgbà ni Ọlọ́run dàpọ̀ ṣàfà kẹwọn Ọlọ́run ayọ́nu sí wọn. àwa ń sọ̀rọ̀ ru wọn nítorí wípé a fẹ́ build àwọn generation tuntun àwọn ọ̀dọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa lo ayé wọn ẹlòmíì náà wá wà ní láyìn kéw wọ́n wá pè láàfà ojú wa yàgbájú ẹ̀ wọ́n pè ẹlòmíì láàfà
aburú àti ìbànújẹ́ táwọn yẹn padà ń bá pàdé lára rẹ̀ ó burú ju ti ẹni tí wọ́n pè lésù gan lọ. tẹ́wọ́n ní àgbákò bàbá alágbájá àgbákò táwọn ẹlòmíì bá pàdé lọ́dọ̀ àwọn àfáà míì ọkọ̀ ọjà tí wọ́n bá pàdé lọ́dọ̀ kèfèrí. ọwọ́ padà jẹ́ kámẹ́rì pé kámẹ́ wà àgbọ̀dọ̀ mọ́mọ́ site example lọ́dọ̀ àwọn olórí rẹ̀ tí wọ́n ti lọ. torí bàbá olùkọ́ àgbà la mú lórí ni bá a ṣe ti mú bàbá wa Fadilatu Sheikh Adam Abdullahi Ali lórí rí ni tá a ṣàlàyé gbogbo dáadáa lórí ètò yìí náà àwọn oríire àwọn àgbé àwọn iṣẹ́ tó tóbi tí bàbá wa Adam Abdullahi Ali lórí tí wọ́n ṣàṣeyọrí rẹ̀ nínú ayé kan tó lọ kọ́ lọ́nba akẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ ni bàbá wa Kamaluddin Al-Adabi báwọn ṣe tí wọ́n náà ṣe lọ rẹpẹtẹ nù kò sí ètò àti mẹ́nuba bàbá wa Al-Abaji ní bàbá wa ní Zumratul Mu'minin bá a ṣe ti sọ̀rọ̀ tí wọ́n nìyẹn bàbá ní Madu bá a ṣe ti sọ̀rọ̀ wọn nìyẹn bàbá ní Karashi bá a ṣe sọ̀rọ̀ wọn nìyẹn níjọ́rọ̀ bá tó ń bọ̀ á tún máa mọ̀rọ̀ ẹlòmíì àmọ́ oníyà dedicated fún bàbá wa Fadilatu Sheikh Abdul Baqi Muhammad ọlọ́mọ sí àbá kẹwọn bá gẹ̀wọ́n ọlọ́mọ bá ṣekú ní sinmi fún wọn gbogbo tí wọ́n rí ṣe ní dáadáa ní ayé ọlọ́mọ fọwọ́ bàjẹ́ kankan mi ẹ̀san rẹ̀ àdìpẹ̀lẹ̀ ní kọ́lọ́nkọ́ bá ṣe fún wọn gbogbo tó lè kù díẹ̀ káàtó nítorí pé inú ayé iná lájọ gbé gbogbo tó lè kù díẹ̀ káàtó táwa má àbí tá àti ẹ̀ mà mo ti sọ lẹ́ẹ̀kan pé àwa ò mọ̀ ṣùgbọ́n lọ́n lè mà tọ́lọ́ fi máa sọ pé fala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa ẹ máa ń ròyìn ẹnìkan kan fẹ́mi ọlọ́run mọ́ mẹni tó bẹ̀rù mi dáadáa ọmọ ẹni tó bẹ̀rù mi so ọlọ́run tún mọ̀ wájú báwo ẹ̀dá sílẹ̀ mara wa lọ láti bẹ̀yẹn bí ọba tó ní wa tí a bá níbi tí a kù sí wájú rẹ̀ ọlọ́run sábà wà yáàfin wọn ọlọ́run méjì rẹ̀ ọlọ́run wala hawla wala quwwata illa billahi al-ali